tí lọ sí gbẹ̀sì ẹ sábà ní kí wọ́n. Ẹyọ mélòó kó ẹ rántí ilé o. Èrò tí lọ sí gbẹ̀sì nílé ọlọ́yẹ. Èrò tí lọ sí gbẹ̀sì ẹ rántí kí wọ́n. Ẹyọ mélòó kó ẹ rántí ilé o. Èrò tí lọ sí gbẹ̀sì nílé ọlọ́yẹ. Àní èrò tí lọ sí gbẹ̀sì ẹ sábà ní kí wọ́n. Ẹyọ mélòó kó ẹ rántí ilé o. Èrò tí lọ sí gbẹ̀sì nílé ọlọ́yẹ. Èrò tí lọ sí gbẹ̀sì ẹ rántí kí wọ́n. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ níyì. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílòkó káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrí òkun àti ọmọ Yorùbá tí ń bẹ ní ìgbèrí ọ̀sà. Gbogbo wákàtí tí ètò yìí bá bá yín, wákàtí ìdùnnú ní ọ̀jẹ́ o. Tàláwà nù búdò tí ń domirú, èmi ọmọ yín náà ní púpọ̀ ọ̀nà ọmọ àyẹ́dàrè bàbá ọgbọ́n, ọmọ ọ̀gbìn àgbà. Ẹ dákun ẹ yá mi létí yín ìtọ̀tún, ẹ fi tò sílẹ̀, ẹ wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan, kẹ wá sẹnu kẹ́mú. Àìrìnjìnà làrá abúké ọ̀kẹ́rẹ́ o. Tí ẹ bá rìn jìnnà dáadáa yóò rí bí wọ́n ti ń fi odó òbílẹ̀ jẹun. Èso yìí èso ohun tó wọ́n lọ́dọ̀ Yorùbá, lọ́dọ̀ Ìgbò, lọ́dọ̀ Haúsá káàkiri ayé. Èso yìí jẹ́ èso tó gbajúmọ̀ gan-an ni. Ìyèré gbajúmọ̀ púpọ̀. A fẹ́ fún wa ní ìwúlò rẹ̀ díẹ̀ ráńpẹ́. Kẹ súnmọ́ bí, kẹ jẹ́ ká jọ kọ́ ẹ̀kọ́ tó wà nú ẹ̀. Mo jẹ́ yé wa lẹ́ẹ̀kan yìí pé àwọn ìlú kọ̀ọ̀kan ń bẹ nínú orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó jẹ́ pé àwọn àjò ìtọ́jú ara kọ̀ọ̀kan kan ń bẹ tí wọ́n máa ṣe, ṣùgbọ́n tí ò jọra wọn. Nínú Nàìjíríà yìí, àwọn ẹ̀yà kan ń bẹ wọn a máa jata dáadáa, àwọn ẹ̀yà kan sì jata. Yorùbá fẹ́ràn ata lọ́bẹ̀ dáadáa, ká kó ata sọ́bẹ̀ kí ó rí ọgbá yéyéyé dáadáa. Ìgbò kì í fi bẹ́ẹ̀ jata tó bẹ́ẹ̀, tòmátì ni wọ́n máa jẹ lọ́bẹ̀ jù. Haúsá náà máa jata. Ìdí ìyèré là ń lọ o. Báwo la ti ṣe ìyèré? Pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní òkè òkun, torí pé ọ̀pọ̀lọpọ̀ kì í rán ní bẹ̀ lágbo nílé, àmọ́ ìyèré ìbẹ́ bá ti rà á ránṣẹ́ ẹgbẹ́ kalẹ̀. Àṣejẹ là á fi ṣe, àṣejẹ kọ̀ọ̀kan sàn làwọn olóyìnbó pè. Ẹ tọ́jú ìyèré yìí ọ̀pọ̀. Ẹ tọ́jú kànáfùrù, òun náà pọ̀. Atare, òun náà pọ̀. Ẹ ṣe é ní déédéé bákan náà. Ok, ẹ fẹ́ mọ déédéé tí mo fẹ́ wí. Ká sọ pé agolo mílíìkì kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀pìkì là á pè bẹ́ẹ̀ o, ẹ̀yin ará Kútọ́nù ṣe ti gbọ́. Ó sì wù yín ẹ lè ṣe lágolo bọ́ǹfìtà kọ̀ọ̀kan. Bọ́lọ́hùn ṣe kẹ́ kálukú, òun ni kò ṣe ṣe. Èèyàn bá fi dúrọ́ọ̀mù àgbá kọ̀ọ̀kan kó fi ṣe, kó ṣáà ti jẹ́ òṣùwọ̀n kọ̀ọ̀kan.
kànáfùrù àtàrí ẹ̀sọ́ kó dé ní àlùbọ́sà ayù yìí ẹ wá yọ sàn díẹ̀ ẹ lọ yóò kúnná lọ́múlọ́mú àlùbọ́sà tiwantiwa tá a fi ṣebẹ̀ jẹ ẹ lọ̀hún náà yóò kúnná lọ́múlọ́mú ẹ ti lọ ó ti kúnná ẹ wá wá àìdán onígun ẹ mà àìdán ẹṣeun tẹ ẹ mọ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn tó gbọ́ Yorùbá gidi ọ̀tọ̀ ní àìdán tọ̀rọ̀ ọ̀tọ̀ làìdán onígun ẹni kò yé yín ń ṣàlàyé yín sẹ́rí àìdán tọ̀rọ̀ egbò lòun àáfi kàgbo jẹ̀dí ni àìdán tọ̀rọ̀ àgbo alẹ́ àáfà àìdán tọ̀rọ̀ ṣe ṣe wá rí àìdán onígun òun ò nígun bíi 3 àbí 4 báyìí àìdán onígun òun nìyẹn tẹ bá mí báyìí ọmọ àṣẹ ṣẹkẹṣẹkẹṣẹkẹ àìdán onígun nìyẹn ṣó ti yẹ yín dára báyìí ní àìdán onígun la wá fẹ́ lò kìí ṣe àìdán tọ̀rọ̀ ẹ má jẹ́ ọ̀dà àrùmọ̀ yín lójú o ẹ̀kọ́ mo ti ṣàlàyé rẹ̀ ó ti yẹ yín àìdán yìí á wà ha ibi igun rẹ̀ yẹn òun la nídìí o ẹ bá ti fọ̀bẹ gé tẹ fọ̀bẹ gé ẹgé ẹjẹ́ ọ̀sán díẹ̀ á lọ̀hún náà yóò kúnná ẹ̀dá sí ewé fínrin ẹ̀já kọ́pọ̀ díẹ̀ bóun yẹn lè fọ̀bẹ̀rẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ̀kọ́ lé ẹ wá gbìyànjú lọ́dọ̀ àwọn eléwé ọmọ kẹlẹ́ ń fẹ́ ra èso awogbaàrùn ok ọ̀hún lẹ́yìn ọmọ láwogbaàrùn àwòròso mo wá fọlọ́run bẹ̀ yín o ẹ jẹ́ kí n là á kó yé yín o ṣe rí tó bá jẹ́ pé èèyàn ẹyọ kan lọ́fẹ́ jẹ àṣejẹ yìí ọmọ awòròso tẹ́ ẹ bá lò ẹ má jòkó ju bíi ẹyọ wóró bíi 10 lọ ẹ gbọ́n mo wí ẹ má jòkó ju bíi ẹyọ wóró bíi 10 lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ bá pọ̀ tẹ́ ẹ bá lò ó pé ẹ pọ̀ lórí ẹ̀ ó tiẹ̀ wá pọ̀ jù àrẹ́gbẹ̀rí ẹ má jòkó ju bí ẹ̀ka alẹ́ ọkọ̀ kan má jòkó ju bíi 30 àbí 20 lọ torí àwòròso nìkan lásán tí a bá lọ tọ́la yóò fẹ́ lè yà fúnnú ẹ o ẹ lọ̀hún náà lọ́múlọ́mú ẹ dà sí èèyàn lè ra ẹran màálù èèyàn lè fi sí ọbẹ̀ ẹja tó bá jẹ́ pé ọba fepo sí tó bá jẹ́ pé òróró náà bá lò òróró sí owó tó fi magí sí ẹ wàá jẹ irú òdùn ọbẹ̀ tẹ́ fẹ́ sè yìí o irú gbọ́dọ̀ dùn dáadáa tí a bá sè tán à á kó jẹ kódà ó lè fi fùfú jẹ tí wọ́n gan bá lò ó dúpẹ́ fọlọ́run àwògbani ẹni tí ó bá ní òrùnú tó bá lo sẹ́yìn òrùnú ọ̀lọ́ kíní kan ní máa dán láàmú kò ṣiṣẹ́ débi oyún ìjú o kò ṣiṣẹ́ ìjú o ẹ má sì mí gbọ́ o oògùn ojú ọ̀tọ̀ o eléyìí máa to inú ni a máa to inú ni bóyá kọ̀rọ̀kọ̀rọ̀ kan bẹ kò jóyún ó dúró sí ọ lára nǹkan ti fìbúrò o oyún èdúró sí ọ lára ni wọ́n bá ti lájọṣepọ̀ pẹ̀lú rẹ ẹsẹ̀kẹsẹ̀ nǹkan omi ara ọkùnrin yóò wálẹ̀ lára rẹ àbí nǹkan oṣù rẹ máa dúdú àbí a máa yọ ni ṣe kíní tí mo fún ọ yìí máa jẹ tó bá ti rí pé o ti jẹ
wọ́n gan ó rí ìdọ̀tí tí ó máa jáde lára rẹ̀. Ẹ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé ta ló tún lè lò ó? Ẹni tó bá nítọ̀ ṣúgà lè lò ó. Ẹ gbọ́, ẹni tó bá sì jẹ́ pé ó fẹ́ máa dí ọ̀rá rẹ̀ kùn ó lè lò ó. Òun tó máa rárá fílẹ̀. Ọkùnrin bọ̀dá àṣẹ kan sùn lọ torí ẹlòmíín bẹ àti làgbo tó korò ó ní lára dán o. Ẹ má fún ọmọ kékeré lò, ẹni tó ti bàlágà ní lò ó, ọlágbára ni. Ó ṣe kí ni mo pè é? Ẹjẹ́ á máa bá a bọ̀. Tó bá di bí ibòmíì á tún sọ àbí ń fílẹ̀ ni. Àwọn èèyàn torí dátà á máa fílẹ̀ ìjọ mi yóò jẹ́ part 2. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ànàmú ń tọ́gá ó, gbogbo ibi tá a bá nawọ́ sí a máa gbá rẹ̀ mú. Tiwa ò ní ṣòro ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, àǹfààní ńlá leléyìí. Ọ̀nà yín lówó, èló lẹ fẹ́ ná lórí ẹ̀, ilẹ̀ fẹ́ rà. Ìhun tákà lè ná yín lọ́wọ́ àjà ìdán lọ. Efinrin ẹ̀rí, irú àwòrò sóyìí ẹ lè rà á pamọ́ sọ́dọ̀ tí wọ́n bá yín rà, ẹ sì rárá máa já sí. Àbí òye yín, ẹ rárá máa ṣe kíni? Ẹ rárá máa já sí. Kò sì jẹ́nu. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ máa dánlódù ọ̀pọ̀lọpọ̀ prógráàmù wa, kẹ máa ṣíà rẹ̀ kó kárí gbogbo àwọn èèyàn. Gbogbo bí tẹ́ ẹ ti rí fídíò mi, fídíò yẹn ti pẹ́ o, kì í sọ̀rọ̀ ọdún 5 o. Ẹ máa rí omi 2017, 2015 jù bẹ́ẹ̀ lọ. Gbogbo bí tá à ń dákọ wọ́tọ̀ bá fẹ́ béèrè kan 2000 nígbà yẹn nìyẹn o, kì í ṣèṣì yí mọ́ o. Ẹ bá ti bẹ̀ wá níṣẹ́ pé ẹ dákun ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ tó bá pé DHL bá ní wọ́n lọ́sàn-án ó ti DHL yóò fi gbé o. Àǹfààní wà láti join WhatsApp group. WhatsApp group wa 22 ni. Olómi tútù ọba ìràwọ̀ 11, Life Spiritual Solution 10. Àwọn eléyìí mẹ́mbà lásán lẹ́ jẹ́. Ẹ gbọ́dọ̀ post nǹkan síbẹ̀. Ààyè wà fún yín tẹ́ bá fẹ́ ṣe birthday pé kẹ́ sẹ́ndì fọ́tò ẹyọ kan káyọ̀ fi ṣàdúrà fún yín. Ẹ gbọ́dọ̀ sẹ́ndì sticker. Ẹ gbọ́dọ̀ sẹ́ndì link kan síbẹ̀. Ẹ sì gbọ́dọ̀ sẹ́ndì fídíò kan síbẹ̀. Tẹ́ bá ti ń sẹ́ndì àtẹ̀yìn àti ohun tẹ́ sẹ́ndì ìtàlẹ́ ìbára yín ìyẹn dúró bẹ́ẹ̀. Ṣùgbọ́n home spiritual solution tó jẹ́ private, ẹ máa béèrè àlá yín níbẹ̀. A sì máa sọ̀túnmọ́ rẹ̀ fún yín pẹ̀lú àwọn ohun tẹ́ ṣe sí lọ́fẹ̀ẹ́. Tàbí àwọn ètò kan láti fílẹ̀ ní àgbọ́yé rè òye yín ni. Tẹ́ bá béèrè ń bẹ́ a sọ yékéyéké fún yín. A tún dá yín lẹ́kọ̀ọ́ síwájú sí i. Tàbí àwọn nǹkan míì lẹ́ béèrè a tún ṣàlàyé ẹ̀ fún yín lọ́fẹ̀ẹ́ láì gbà kọ́bọ̀. Ṣùgbọ́n tẹ́ bá béèrè lórí ìrìn àjò yín ẹ sanwó o. Ẹ bá béèrè lórí ìrìn àjò yín ẹ sanwó ìyẹn ọ̀pápọ̀ o. Yọ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́. Nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group? Nọ́mbà ẹyọ kan MTN òun bẹ̀ ni ẹ ti bá mi sọ̀rọ̀. Ṣé láwọn nọ́mbà yòókù tí mo filẹ̀ tẹ́ máa bá pàdé ní ilé gbé nọ́mbà mẹ́ta pọ̀ lẹ́ẹ̀kan náà, ṣùgbọ́n èyí tí ń filẹ̀ yìí òun ni direct hotline mi +234 80 32 98 32 98. Tẹ́ bá pè mí direct tí ò lọ bóyá mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n tí bá ń kọ bísí mo wà Nàìjíríà èrò pọ̀ lórí ẹ̀ ni. Ṣùgbọ́n tí ọba lọ rárá kẹ́tì mọ̀ pé mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, mo ti wà ní kọ́ńtírì mi. Ẹ jẹ́ ń fún yín ní nọ́mbà àkútọ̀nù. Ọ̀yá +229 54 65 1928 +229 54 65 1928. Mọ̀kànjú ọlá, kí ló dé tọ̀rọ̀ ayé ẹ̀ padà wá rí bó ṣe rí yìí? Pẹ̀lú bí mo ṣe ṣàlàyé fún ọ tó pé pa abẹ́rẹ́ lókun tọ̀. Bàbá àgbà, òye mo wí bẹ́ẹ̀ lẹ́yìn àgbà jẹ́ lótùfẹ́. Bá sọ tẹ́lẹ̀ fọ́ ọ̀bá fẹ́ lọ́jọ́ ńlànà. Kò sẹ́ni tí ó sọmọ rẹ̀ ní fáwí bẹ́ẹ̀. Mo pidán ìdájà sásán. Mo dára títí àràrà mọ́lẹ̀. Bàbá, ṣé kí n mọ́tàn yín?
gbogbo ìgbìyànjú mi pàbó ní jásì. Bàbá ayé ti sú mi. Má kánjú bó ti ṣe rí nǹkan lọ́dà. Bàgbà bá ń bá ọmọ kékeré sọ̀rọ̀ tí màjèṣí ń gùn gé ọrùn bí ti rí nù. Bí wọ́n bá ní kó o pè bí ti rí wá. Gbọ́ ọba ni kò tí ì bàjẹ́ o. Bọ́ọ̀ bá tún ní lẹ́nu mìíràn. Má kánjú gba nọ́mbà yìí kó o pè. Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní gbogbo ayé mọ̀ sí. Ojúlówó ọmọ sẹ́yìn ní bàbá rẹ̀ tó gbé gbogbo ọgbọ́n àtinúdá táwọn àgbà fi ń jágbà lọ́mọ rẹ̀ Lukman lọ́wọ́. Bí n bá ní tàn ọ́ kò sí gbogbo ìṣòro àbójòjò tá a bá gbé déwájú ọmọ Àyẹ́dáre tẹ́lẹ̀dùmarè ò ní fàṣírí rẹ̀ hàn àfi bí èèyàn bá déwájú rẹ̀ lóko. Bí ìrìnàjò rẹ̀ bá wá ka mọ́rílẹ̀-èdè Nàìjíríà nọ́mbà tó pè sí rẹ̀ +234 80 32 98 32 98. Òun náà ló sì lè fi bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp bọ́ńbẹ nílé ni tàbí lókè òkun. Bí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà bá wá wà nílùú Kútọ́nù, nọ́mbà yìí ló lè fi kàn sí wọn tí ó ṣàlàyé ibi tó ti pàdé ẹ̀. +229 54 65 1928. Fọkànbalẹ̀ lọ́sọ̀dọ̀dọ̀ ìbànújẹ́ náà. Bọ́ ọba lè débẹ̀, ọ̀rọ̀ rẹ̀ á gbọ́ kì í sọ̀rọ̀ àwàdà. Pákó pé oníṣègùn ìbílẹ̀ akọ ìbò ti gbóyin ajá kàkà ni. Kò sí rúrúfẹ́ àìsàn tàbí ṣòro tó dojúkọ. Tó ọba ti dọ̀dọ̀ bàbá ọgbọ́n, gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run wà bá gbé fúyẹ̀. Nítorí pé Ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ṣèyanu. Agbára Ọlọ́run ni kì í ṣèmọ̀ èèyàn. Èdùmàrè